A kú ojúmọ́ mà níbi yòówù kẹ́ ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV 2 tá a wà yìí, ibi tá a ti mú ìròyìn wá lájàbalẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, lókè òkun, káàkiri orílẹ̀‐èdè àgbáyé. Òun náà ni ọwọ́jà wa òun ló ń dé. A kí gbogbo wa pé a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i. Orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ká tó máa lọ, ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà. Àwọn agbébọn tó ti ṣe bẹ́ẹ̀ ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kogi báyìí, tí wọ́n sì pa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 5 nígbà tí wọ́n jí àwọn òṣìṣẹ́ ọmọ orílẹ̀-èdè Chinese 2 gbé sá lọ. Ajìjàǹgbara tó jẹ́ akọnikùnrin ní fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire ìyún Olóyè Ìgbòho, ó ti sọ̀rọ̀ sókè lórí ẹni tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ nínú ìjìjà òmìnira ìyún Nnamdi Kanu lórí ìtúsílẹ̀ rẹ̀ báyìí. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ jẹ́ kó yé ni pé ẹni tó jẹ́ Òsì Balógun ti ìlú Ìbàdàn ni ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Wòlíì èké kan rèé tó fi tìpátìkúùkù bá ọmọ ọdún 14 láṣepọ̀ tó sì tún ṣẹ́yún fún un bíi ìgbà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ondo. Lábala ìròyìn ti ilẹ̀ òkèèrè lórí ọ̀rọ̀ ìdìbò sí ipò ààrẹ èyí tó ń bọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà báyìí, ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ tó ti jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí Donald Trump, ó ti sọ̀rọ̀ lórí ẹni tó jẹ́ igbákejì ààrẹ Joe Biden tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ tí wọ́n jọ ń díje sí ipò ààrẹ náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Àfi k'Elédùmarè kó máa ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú bí ètò ààbò bó ṣe di tó mẹ́hẹ̀ báyìí, tí ìpànìyàn àti ìjínigbé sì ti di tọrọ fọ́nkálẹ̀ káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ jẹ́ kó yé ni pé àwọn agbébọn kan ni wọ́n tó ti ṣe bẹ́ẹ̀ ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kogi, tí wọ́n sì ṣekú pa ènìyàn 5 níbi tí wọ́n tó ti jí àwọn òyìnbó Chinese 2 gbé sá lọ. Ní agbègbè tí wọ́n pè ní Zango, níbi tí wọ́n ti ń wa kùsà, ó ní àwọn agbébọn yìí ti ṣọṣẹ́ tí wọ́n sì pa àwọn fìjìláńtẹ́ 3 nínú ibi tí wọ́n tún ti pa òṣìṣẹ́ ẹbẹ̀ 2 tí wọ́n sì ní wọ́n jí àwọn òyìnbó Chinese náà gbé sá lọ inú igbó ní agbègbè Zango yìí. Lásìkò tí wọ́n wa kùsà, ó ní ìró ìbọn dún lákọlákọ pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè náà bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ariwo ìbọn náà ni ó pọ̀ tó sì kọjá sísọ, tó ní kálukú sì fi ń sá àsálà fún ẹ̀mí rẹ̀. Wọ́n sọ di mímọ̀ wípé ó tó nǹkan bíi ìṣẹ́jú 45 tí wọ́n fi wu ìwà yìí tí kò sẹ́nikẹ́ni tó dí wọn lọ́wọ́ pẹ̀lú bí ìró ìbọn bó ṣe ń dún ní lákọlákọ. Lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ burúkú wọn yìí, ó ní ariwo ta tí wọ́n sì jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé àwọn fìjìláńtẹ́ 3 kan tí wọ́n wà lára àwọn tí wọ́n jọ ń wa kùsà tí wọ́n ń sọ wọn yìí, ó ní wọ́n ti kọ́kọ́ fi ìbọn já okùn ẹ̀mí wọn dànù, tí wọ́n sì tún pa òṣìṣẹ́ 2 lásìkò náà, nínú èyí tí wọ́n tún ti gbé òyìnbó Chinese 2 sá lọ. Ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn ọlọ́dẹ tó wà ní tòsí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ṣùgbọ́n tí orí kò yọ lásìkò náà, wọn ló sọ di mímọ̀ wípé lára àwọn fìjìláńtẹ́ 3 tí wọ́n pa yìí, ó ní a ti rí ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Abdulaziz Tijani àti Yusufu. Ó sì sọ di mímọ̀ wípé òun wà lára àwọn tó palẹ̀ òkú àwọn 5 mọ́ ní agbègbè Zango ní ìpínlẹ̀ Kogi. Wàyí o, ìbẹ̀rùbojo ti ṣẹlẹ̀ tí gbogbo àwọn olùgbé agbègbè náà tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ náà láti tètè bá wọn wá ojútùú sí ètò ààbò èyí tó mẹ́hẹ̀, tó fi já sí wípé lọ́sàn-án gangan ó ní àwọn ajínigbé náà ni wọ́n tún ṣọṣẹ́. Ẹni tó sọ̀rọ̀ náà nínú àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè ọ̀hún, ó tẹ̀síwájú wípé nígbà tí àwọn gbọ́ ìró ìbọn ni àwọn palẹ̀ ọjà àwọn mọ́, tí àwọn sì bá ẹsẹ̀ àwọn sọ̀rọ̀ láti sá àsálà fún ẹ̀mí wọn. Wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ajínigbé ọ̀hún, ó ní òǹkà wọn kò dín ní 20 tí wọ́n sì ṣọṣẹ́ fún bíi ìṣẹ́jú 50 tí wọ́n sì ti jí òyìnbó Chinese 2 gbé sá lọ báyìí.
ẹni tó jẹ́ ajìjàǹgbara tó sì tún jẹ́ akọni fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire ìyún ti ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Odùduwà tó sì tún ń pè fún ìjìjàǹgbara kúrò lọ́wọ́ oko àwọn amúnisìn Fúlàní darandaran náà ìyún Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Ìgbò Òòṣà ó ní ó ti sọ̀rọ̀ sókè báyìí tó sì ti sọ ìhà tó kọ sí Nnamdi Kanu pẹ̀lú bó ṣe já sí wípé akẹgbẹ́ ni àwọn jọ jẹ́ nínú ìdìjàgbara èyí tí àwọn ń jà yìí ó sì sọ di mímọ̀ wípé láìpẹ́ yìí àwọn yóò gbé ìgbésẹ̀ bí Nnamdi Kanu yóò sì kúrò nínú àhámọ́ àwọn DSS èyí tó ti wà láti ayé ìṣèjọba èyí tó tẹnubodò lánàá òde yìí ìyún ààrẹ Muhammadu Buhari. Sunday Ìgbòho òun ló sọ èyí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ Ọláyọmí Kọ́ìkì tó ṣe ní ọjọ́ àìkú Sunday tá a lò tán yìí nínú ibi tí olóyè ọmọ Adéyẹmọ ti pè sórí ètò náà tí ó sì ti ń sọ fún àwọn tó jẹ́ ọmọ ilẹ̀ Ìgbò tí wọ́n jẹ́ olólùfẹ́ Nnamdi Kanu wípé kí wọ́n lọ fi ọkàn wọn balẹ̀ pẹ̀lú bó ṣe já sí pé àwọn ti ń gbé ìgbésẹ̀ láti yọ Nnamdi Kanu kúrò nínú àhámọ́ tó wà tó sì tún sọ di mímọ̀ wípé ìjà tí àwọn jọ ń jà yìí ó ní àwọn jọ wà ní ojú ìwé kan náà tó sì já sí pé Ajayi ó ní àwọn yóò jà tí àwọn yóò sì bọ́ kúrò nínú oko amúnisìn àwọn èèyàn burúkú yìí pàápàá jùlọ tó kan àwa ilẹ̀ Yorùbá nípa àwọn Fúlàní darandaran náà. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ báyìí fi jẹ́ kó yé ni pé ẹni tó jẹ́ Òsì Balógun ìlú Ìbàdàn ìyún ọba Adébíyìnpé Lateef Gbàdàmọ́sí ó ní ó ti jáde láyé báyìí tó sì ti lọ darapọ̀ máwọn baba ńlá bàbá rẹ̀. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ jẹ́ kó yé ni pé lánàá òde tí ń ṣe ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ó ní Adébíyìnpé Lateef tó jẹ́ Òsì Balógun náà tí wọ́n jáde láyé wọ́n sọ di mímọ̀ wípé ara olóògbé náà ó ní ó ti kó ṣíọ̀ṣíọ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn èyí tó sì fà tó já sí wípé kò ní àǹfààní láti darapọ̀ níbi ìwúyè ọba tuntun èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàléníogójì Olúbàdàn ti ìlú Ìbàdàn ọba Ọlákùlẹ̀yìn tí wọ́n jẹ ní Màpó ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí wọ́n sì sọ di mímọ̀ wípé ara Òsì Balógun náà ó ní ó kó tíọ̀tíọ̀ díẹ̀ tó ìjà sí pé kò sí ìlera èyí tó sì padà fi já sí ikú báyìí. Ayọ̀ máa mú ìròyìn rẹ̀ wá lẹ́kùnrẹ́rẹ́ lórí bí ó bá tún ṣe ń lọ báyìí. Wòlíì èké kan rèé ní ẹni tí wọ́n sọ wípé ó ń fi tìpátìkúùkù ní ìbáṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 14 kan tó sì tún ti ṣẹ́yún fún ọmọ ọdún 14 ọ̀hún fún ìgbà 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Wòlíì èké ọ̀hún tó tún jẹ́ ẹni tó jẹ́ pírísípà ní ilé ẹ̀kọ́ aládàáni kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adétúnjí Ọbátáyọ̀ tó sì jẹ́ wòlíì fún ìjọ Deeper Life Bible Church ní ìpínlẹ̀ Ondo ó ní ọwọ́ ti bà báyìí pẹ̀lú bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ńṣe ni ó ń fi ipá àti ìkúùkù bá ọmọ ọdún 14 ní àjọṣepọ̀ ní ìpínlẹ̀ Ondo. Wọ́n sọ di mímọ̀ wípé ọmọ ọdún 14 ọ̀hún wọ́n ní àwọn òbí rẹ̀ fi sí ọ̀dọ̀ wòlíì ọ̀hún láti bí ọmọ ọdún 10 láti máa gba ẹ̀kọ́ bíbélì lọ́dọ̀ rẹ̀ tó sì já sí wípé ọmọ náà sọ di mímọ̀ wípé nígbà tí àwọn dé ilé rẹ̀ ní ọjọ́ náà gangan ni ó fi ipá àti ìkúùkù bá òun ní àṣepọ̀ ní ọmọ ọdún 10. Ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ní ó ṣẹlẹ̀ ní nǹkan bíi inú oṣù kejì ọdún 2020 tó sì já sí wípé ilé ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìlú Àkúrẹ́ báyìí ibẹ̀ ni ó ti ń jẹ́jọ́ rẹ̀ lọ́wọ́. Wòlíì ọ̀hún tí wọ́n sọ wípé ó ń gbé ní ìlú Àkókó ní Àkókó North South ìjọba ìbílẹ̀ Àkókó ní ọwọ́ ti bà báyìí tí ó sì ti wà ní ilé ẹjọ́ ibi tí adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà ti ní kí wọ́n lọ rèé fi sí ẹ̀wọ̀n ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kí ó tó wáyé èyí tí wọ́n náà wọ́n sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 29 inú oṣù kẹjọ èyí tá a fẹ́ wọ inú rẹ̀ yìí. Nínú àlàyé tí ẹni tó jẹ́ agbèfọ́ba Fọláṣadé Adésùyì tó ṣe fún ilé ẹjọ́ náà ó ní ìwà tí wòlíì èké ọ̀hún wù ó ní ó tako ìlànà àti òfin tó wà ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú bá ṣe ka ẹ̀sùn oríṣiríṣi sí ní ẹsẹ̀ wípé ó fi ipá àti ìkúùkù bá ọmọ ọdún 14 ní àṣepọ̀ ó
ó tún fún ọmọ náà ní oògùn láì ṣe dókítà, bẹ́ẹ̀ ló tún ṣẹ́ oyún tí ó jẹ́ ti àṣà ìbí tó wà nínú ọmọ náà. Nínú àlàyé tí ọmọ náà tí ó ṣe, èyí tí wọ́n fi orúkọ bò ní àṣírí, ó ní ìgbà àkọ́kọ́ tí òun ní oyún níṣẹ́ ló fún un ní ẹgbẹ̀rún 5 náírà láti fi lọ ra oògùn tí òun sì lò ó tí oyún náà fi wálẹ̀. Ìgbà kejì náà rí bẹ́ẹ̀, ṣùgbọ́n nígbà tó di ìgbà kẹta òní ó kọ̀ tí kò fún òun ní owó láti fi ra oògùn náà, èyí tó sì mú kí òun jí owó rẹ̀ láti fi lọ ra oògùn. Ó ní lẹ́yìn tí òun tún ra oògùn tán, ó ní wòlíì èké òun ni ó tún bú òun pé òun já olè tí òun sì lọ kó owó òun fún ẹni tó jẹ́ ọ̀rẹ́kùnrin rẹ̀. Èyí ló sì fà á tó fi lọ fi àwọn agbófinró gbé ọ̀rẹ́kùnrin ọmọdébìnrin náà ní ilé ìwé. Lẹ́yìn tí ọ̀rọ̀ di yanpanyanrin báyìí, ó ní ọmọ náà sì fi ẹnu fọ́ igbá yanga tó sì tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀, èyí tí àṣírí wòlíì èké náà fi tú wípé òun gan ni ọ̀dádá tó dá gbogbo wàhálà sílẹ̀ tí ó sì ti wà ní àhámọ́ báyìí, níbi tí adájọ́ ti ní kí wọ́n lọ rí fi sí inú ọgbà ẹ̀wọ̀n náà ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó tún gbéra sọ ní ọjọ́ 29 oṣù kẹjọ ọdún tí a fẹ́ wọ̀ yìí. Lábala ìròyìn ilẹ̀ òkèèrè báyìí, ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí tó sì tún díje sí ipò ààrẹ ní ilẹ̀ Amẹ́ríkà, ó ní ó ti sọ̀rọ̀ sókè nípa ẹni tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń díje sí ipò ààrẹ Donald Trump. Ni ó ti sọ̀rọ̀ sókè wípé ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ báyìí, Joe Biden, tí ó fà kalẹ̀, ó ní ó kéré sí òun, pẹ̀lú bó ṣe já sí pé ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ gan pàápàá táwọn jọ ń fà á lọ́wọ́, agbára rẹ̀ ò ká, òun ló jẹ́ kó já mi kúrò lápọ̀n tí ó yọ tó sì ti dá omi ìlà kaná. Ó sì wá ní Harris tí wọ́n yàn kalẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí yóò díje pẹ̀lú òun, ó ní ó kéré púpọ̀ sí ẹni tí àwọn lè jọ díje. Ó sì sọ wípé òun gan kò ní nǹkan kan lágbárí torí pé ó wà nínú àwọn tó ṣe àkóbá fún Joe Biden lórí ipò tí orílẹ̀-èdè Amẹ́ríkà fi di rúdurùdu tó wà báyìí. Ó ní dájúdájú àwọn yóò fi ẹ̀yìn rẹ̀ wọ́nlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan kékeré ni. Ó sì sọ di mímọ̀ lásìkò tí ó ń ṣe ìkéde ìta gbangba ìyún tí wọ́n pè ní campaign nílẹ̀ Amẹ́ríkà lánàá òde yìí, níbi tó ti fi ọwọ́ rẹ̀ sọ̀yà pé túláàsì ní dandan sì ní fún àwọn kí àwọn jáwé olúborí, pẹ̀lú bó ṣe já sí pé ẹni tí wọ́n gbé dìde yìí ó ní ó kéré jọjọ sí àwọn nínú eré ìdíje náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí. Oníyanṣe ọlọ́kàṣe ẹ̀yin tẹ́ bá wa jẹ́ náà ẹ kú àìbínú títí di àkókò tá a tún máa mú ìròyìn míì wá fún wa. Orúkọ tèmi kò yí padà, àyànfẹ́ Elédùmarè yín ni. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kí ẹ lè máa rí wa wò, rí wa gbọ́ lóòrèkóòrè. Títí dìgbà náà, ó dàbọ̀.